pẹ̀lú bí ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà bó ṣe ń mẹ́hẹ kọjá sísọ tó jẹ́ wípé aròfẹ́rokùn aròfẹ́rọ ẹdìyẹ lásìkò yìí, tó sì jẹ́ pé bí àwọn afẹ̀míṣòfò bó ṣe ń fojoojúmọ́ pààyàn kiri bí ẹdìyẹ tí wọ́n tó ń fojoojúmọ́ jí èèyàn gbé bó ṣe wù wọ́n, ó ní àwọn agbésùnmọ̀mí làwọn náà ń ṣe tiwọn. Níṣe ni ọ̀kan pàtàkì lára àwọn gómìnà ilẹ̀ Haúsá tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Nasarawa, gómìnà Sule Abdullahi, ìlú àti tú àṣírí lórí ètò ààbò Nàìjíríà, tó sì ti jẹ́ kó dìímọ̀ pé kí àwọn èèyàn kó má ṣe dá ẹ̀bi lu ààrẹ orílẹ̀-èdè yìí, ààrẹ Bọ́lá Ahmed Tinubu nìkan o, tàbí ìjọba àpapọ̀. Ó ní ọwọ́ àwọn táwọn jẹ́ gómìnà àti ìjọba ìpínlẹ̀ kọ̀ọ̀kan gan ni ètò ààbò tí wọ́n wà, àti pé bí ọ̀nà àbáyọ yóò bá wà lórí ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà, ó lè ọwọ́ àwọn gómìnà ló ti gbọ́dọ̀ bẹ̀rẹ̀, nítorí pé àwọn ń gba owó dáadáa, àwọn sì ní ojúṣe tó yẹ kí àwọn gan ṣe fún àwọn aráàlú àwọn ní ìpínlẹ̀ àwọn kọ̀ọ̀kan, kó tó wá di pé yóò kan ọ̀rọ̀ ìjọba àpapọ̀ tí àwọn èèyàn tó fẹ́ máa da ẹ̀bi rù lásìkò tí a wà nínú ẹ̀ yìí. Ǹjẹ́ kí ló ṣẹlẹ̀ tí Sule Abdullahi tó fi sọ̀rọ̀ níbo ló sì ti sọ̀rọ̀ yìí? Níbi ètò kan tí àwọn ilẹ̀ Haúsá, níbi ètò tó gbé kalẹ̀ tó ṣèpàdé lórí bí okòwò àti ọ̀làjú àti ìtẹ̀síwájú yóò ṣe bá ilẹ̀ Haúsá lọ́jọ́ Ajé tí ṣe ọjọ́ Monday ọ̀sẹ̀ tí ó kọjá yìí, ìyẹn ọjọ́ 29 oṣù kẹsàn-án ọdún yìí, di 29th of September 2025. Ó ní wọ́n sọ̀rọ̀ ní Sule Abdullahi ló sọ̀rọ̀ yìí nínú ìpàdé náà, ìpàdé àpérò àwọn alágbára ilẹ̀ Haúsá tí wọ́n pè ní Northern Nigeria Investment and Industrialization Summit yìí, ètò wáyé ní ìlú Àbújá. Ni wọ́n ti sọ̀rọ̀ lórí bí àwọn iléeṣẹ́ ńláńlá, okòwò ńláńlá àti ọrọ̀ ajé gidi yóò ṣe wọlé sí ilẹ̀ Haúsá, tí yóò mú ìdàgbàsókè bọ̀ ọrọ̀ ajé wọn táwọn ọ̀dọ́ wọn tí wọn yóò tó fi rí iṣẹ́ ṣe. Níbẹ̀ sì ni ọ̀rọ̀ ètò ààbò ló ti wá, nítorí pé àwọn alágbára ilẹ̀ Haúsá náà gbàgbọ́ pé bí ètò ààbò tí ò bá dára lọ́dọ̀ àwọn, kò sí báwọn iléeṣẹ́ ńláńlá bó ṣe lè wá dá iléeṣẹ́ ńlá àti okòwò wọn sí ilẹ̀ Haúsá. Ṣùgbọ́n nígbà tó kan gómìnà Sule Abdullahi tó jẹ́ ọ̀kan lára àwọn àlejò pàtàkì níbi ìpàdé àpérò náà láti sọ̀rọ̀, ló jẹ́ kó dìímọ̀ pé àbòsí ńlá ó ní láti máa bu Tinubu nìkan fún ètò ààbò Nàìjíríà. Ó lọ́wọ́ àwọn gómìnà ìní ètò ààbò ti dàrú o. Ó ní fún àpẹẹrẹ ńgbà tóun di gómìnà ìpínlẹ̀ Nasarawa lọ́dún 2019, ó ní owó tí gbogbo Nàìjíríà, gbogbo ìpínlẹ̀ àti ìjọba àpapọ̀ tó ń pín lóṣooṣù kò ju bílíọ̀nù 10,600, ìyún 590 billion sí 620 bílíọ̀nù náírà, 620 billion naira. Ó ní ṣùgbọ́n lásìkò Tinubu yìí, ó ní kódà lóṣù kẹjọ ọdún yìí, owó táwọn pín ó ní tírílíọ̀nù 2 ó lé bílíọ̀nù 2 náírà, 2.2 trillion naira ni. Sule Abdullahi ní èyí túmọ̀ sí pé owó táwọn ń gbà látìgbà tí Tinubu tó ti gbàjọba bí ìlọ́po 4 sí 3 ìní owó táwọn gbà. Ó ní kí wá ní àwọn gómìnà fowó náà ṣe. Olówó yìí ó ti wà níbẹ̀ pé káwọn fi pèsè ètò ààbò, ó lóun sì mọ tóun fi tòun ṣe ní ìpínlẹ̀ Nasarawa. Ó ní fún ìdí èyí ọwọ́ àwọn gómìnà ìní wàhálà ti wá, tí kìí ṣe ọwọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ìjọba.